mo tún wò sí mi rọ́ bísà tó lè mú àdìkà sí mi ó tani mi bá kíkú ọdún náà. Mo gé mo tún wọlé mi ò rẹ́ni tó lè mọ níyà yìí o àwọn olóríire ni wọ́n ṣọ̀rẹ́ ara wọn. Tí wọ́n bá pe nǹkan lálẹ́ ajé ńlá o kì í ṣe ẹni tó kéré. Alẹ́ ajé ńlá o tó bá fẹ́ pe ológa yẹn gan wàá palẹ̀ mẹ́nu kó tó rí pé ní. Mímọ́ Ọlọ́run ọba tẹ́nìkan ò lè mú. Mo tún wò sí mi rọ́ bísà tó lè mú. Mo gé mo tún wọlé ọkọ̀ jáǹtà yìí lè mú. Ọlọ́run lọ́rọ̀ mú wọn máa ní iṣẹ́ o àwọn ọ̀tá wọ́n lé wọn ò rí mú. Ìfẹ́ ànábì ní bẹ́ẹ̀ lọ́dọ̀ alẹ́ àjìlá o ayé tó ń pè wọ́n ní ilé ẹ̀mú. Wọ́n ní ẹ wá ṣàdúrà fún wa ká fún yín lẹ́mu ìgbà wọn ti máa pàdúrà wọn gbà. Ọlọ́run ló fi Kùránì rán wọn ó fi ti ìjábà rán wọn olórí àjìlá o làlìbá gáwí àwọn náà ń ṣọjọ́ orílẹ̀-èdè ẹ pariwo àánà òkúmọ̀lá. Ta ló sọ pé kò pọ̀ alúbáríkà àlìbágáwì òbíbi wà láyé ọ̀pọ̀ pa. Ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ dúpẹ́ báláwùsá àti aláàánú. Ọba mi tó kí ń wojú ẹni kọ̀ọ̀kan. Àrídùnú àgbáyé kó tó ṣẹ̀dá rẹ̀ bó bá ṣe fẹ́. Mọ̀lánà Sheikh Abdulaziz ọlọ́jọ́ bí ọlọ́run ló kádàrá yín lólóríire láti inú bàbá yín lọ́lọ́run ti kádàrá ẹ̀ lólóríire oríire náà jábọ́ tí bàbá fi pàdé màmá yín màmá tún kọ oríire náà sí kùn oríire lékún níjọ́ tí wọ́n bímọ táwọn èèyàn ń ṣàjọyọ̀ nínú ilé àwọn kan ti mọ̀ pọ́ lóríire ní ọmọ tọ́lọ́hùn mi tarí rẹ̀ sọ́dọ̀ wọn tí wọ́n bá mà ní bó wọ́n ṣe fẹ́ fọ́mọ ní àṣeyẹsù lọ́jọ́ oṣù náà sẹ́yìn ọ̀wá rí pé àṣeyẹsù yìí gbè yín àmọ́ rọ́bì láàlẹ̀ mi nà tó bá dọ̀la bàbá ẹ̀ ò ní lọ ayé ìpàdé òfo 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 ẹ̀ ò ní lọ ayé ìpàdé òfo. Abdulaziz Alibagawi lákùnmọ́ ti kówó tó bá ṣe wá àkàtán kókó sórí tó bá ṣàdúrà fún ọ̀dá ṣe wá Aziz Alibagawi kò nídìí kí wọ́n fún ọ ní mọ́ ní lójú ayé tó bá kó yá ìbò tó dé lọ́gbìnrin jì wá gbọ̀ pé ìlọ́fẹ́ máa dàmú ara rẹ lórí wàṣọ àbí 20 naira mọ́mọ̀ fọ́ bàbá wa Abdulaziz ọlọ́dún èlé ẹ̀dàkùn ẹ̀mú iye ọdún tẹ́ ẹ fẹ́ lò nínú ayé tó bá ti tó ẹ̀sọ́ fọ́láhùn sáàdì bó ti tó ọlọ́njẹ́ ẹ̀ṣẹ́ sí ẹ̀kú bàbá ọlọ́njẹ́ ẹ̀ṣẹ́ ìtìnílé ayé ọlọ́njẹ́ ẹ̀ṣẹ́ náà ìtìnílé ayé ọlọ́njẹ́ ẹ̀ṣẹ́ ọ̀nfẹ̀ nílé ayé ọlọ́njẹ́ ẹ̀ṣẹ́ 110 nílé ayé ọlọ́njẹ́ ẹ̀ṣẹ́ 120 nílé ayé ẹ̀wọ̀n bọ́ sí mojú àwọn wúlò àmọ́ àwọn oníjòkó wípé ìwọlé bẹ́ẹ̀ kí mú torí kọ́lọ́hún ṣe kí gbàdúrà wọn ni ẹni tó jẹ́ pé gàrí ló mú ní àwúrọ̀ títí dọ̀sán tí kò tún mọ́ tí ó jẹ tó bá adì mẹ́tọ́ bá ti fẹ́ sùn lọ́jọ́ alẹ́ bá ní kọ́lọ́ ń jẹ́ ó lo 100 nílé ayé ó ní ẹ̀yìn ó là máa wò ẹ bá ń dá sí méjì kí n máa lọ torí pé kò kúkú gbádùn ayé ẹ̀tọ́ wa náà ni àbáwá ṣíṣe kọ́lá ẹ gbádùn ayé yín rọ́bìnà lẹ́mí náà tọ́ bá dọ̀la ò ní ìfẹ́ kún ṣèdárò yìí àwọn ní ìfẹ́ kún ṣèdárò yìí. ẹyẹ tí bàbá àgbà Al-Qasimi mi ò lè rí yín kí wọ́n sọ pé mi ò rí èèyàn dúró ti pẹ́ ìjọba tí ń ka bàwá kí o káàkiri lẹ́yìn tí ń bá wa sínà káàlẹ̀ tí ó dowó ọmọ wa dowó lé ní bó lẹ́sí bá wá dé táà ní sàkúnlé àwọn ọ̀gá wa àgbà àṣàláyé níbo náà wà ẹgbórí wọlé wọ́n jẹ́ wá kàkàkẹ́ ń kọ́ wọ́n sẹ́wọ́ ṣàláyé ò ní sàgbà kò táyé ó fi tán ẹ wo àfá kan tí wọ́n gí ní ìtọ́gbójú owó àfá sì ti ń lo wọn tó tọ́ bá gbà mú gbọ́ wá yá àṣàláyé àfá dẹni tí ń wà kí ìsà nínú ìlú ó tún wá dẹni tí ń gọ̀ káàkiri bí kò sépo nínú mọ́tò yìí náà ni àwọn
ará àdúgbò náà wá ń sọ kọ́ ló ń lo yẹ̀yẹ́ àfáyẹn wọ́n lọ́lọ́run ló bá kádàrá ẹ̀jẹ̀ gbogbo ẹ̀yin tọ́lọ́run ti mọ̀ ló ní ìsìjàbà nínú ayé ẹ̀yin àfá tọ́lọ́run ti mọ̀ ní aláàjẹ̀láwò nínú ayé ẹ̀yin tọ́lọ́run ti mọ̀ ló ní bí ìgbàlúwà nínú ayé rọ́bẹ̀lá alẹ́mìnà tó bá dọ́là mọ́mọ́ jẹ́ ìlú ayé ṣìbáṣìbò mọ́mọ́ jẹ́ ayé ṣìbáṣìbò. tí bá lè jẹ́ àlẹ́ àṣà ní àṣàlámù àlékún ọ̀gá wa wákàtí tó bá bá àánú ọlọ́run pàdé lára wọn wọ́n lè mọ̀ náà 1000 tí lè ó fi sú àmọ́ bí ọ̀gbọ́n bẹ́ẹ̀ ní ṣe jẹ́ bóyá torí pa ń ṣe bẹ́ẹ̀ di ọ̀gá wa ni àbá àwọn àgbàdá ájì ńlá òun ní jòkó ìdánisówó àṣà ni ẹ ò ní kòfó ẹ ò ní gúnlẹ̀ ṣe ibùdó òfò ẹ ò ní gúnlẹ̀ ṣe ibùdó òfò. bàbá Bọ́lágadé ọlọ́run ní ṣàánú ẹ̀dá kìí ṣẹ̀dá àmọ́ tọ́lọ́run bá gbàdúrà ẹ̀dá tó bá ráàánú gbà nílé ayé òun lè máa ró lóríire tí ó máa sọ̀rọ̀ àwọn èèyàn olóríire wàláì tí ń bá ti ríyàn tọ́lọ́run bá kádàrá rẹ̀ lólóríire kò ní pé ọjọ́ méjì tí ń fi fọ́ ọjọ́ tí mo ti rí bàbá wa ní bágábí mọ́ wọ̀ tún mo tún ó sì mórí fáwọn olóríire náà ń sọ̀rọ̀ olóríire bàbá wa àgbà Bọ́lágadé ajọ́ ń sọdún èyí ẹ̀yin náà ti ṣe tọ̀dọ̀ yín kọjá ọlọ́run mọ́mà jẹ́ ẹgbẹ́ yìí ṣòpin ọdún èyí náà tó ń ṣe fún bàbá wa rọ̀ yìí sórí àjè láàyè lọ́jọ́ òní ọlọ́run mọ́mà jẹ́ ẹgbẹ́ yìí ṣòpin ọlọ́run mọ́mà jẹ́ ẹgbẹ́ yìí ṣòpin. bàbá wa sáàtù méjèèjì ìsáàjà kí n máa lọ mo fẹ́ kọ́ àkàṣẹ́bí méjì tí wọ́n máa jó àti bàbá wa sáàtù níjòkó àti mọ̀lánà Sheikh Ahmadu Al-Gamawi ọ̀gá wa àti bàbá wa àti Nawali gbogbo ibi tá a bá ti rí bàbá àfọlá yín bẹ lọ́rùn ni ọlọ́run tó fi gbígbàdúrà sọ̀rọ̀ yín tó fi kọ́ àwọn èèyàn olóríire tó kó o tì yín tí gbogbo àfa àlàlè finú hàn ní gbogbo àfa àtọmọ kí o lè sọ pé àfa ẹ wá wo ìsìjàbà lára mi ìyẹn ní pẹ́ yín gan lọ́lọ́run kádàrá rẹ̀ lólóríire àwọn ọmọ yìí wá ń pè yín wípé ẹ wá wo ìsìjàbà tọ́lọ́run ṣe bàbá Rabbil Alamin náà tó bá dọ̀la ẹ ò ní ìlú ayé ìpàdé òfò ẹ ò ní ìlú ayé ìpàdé òfò. ṣé kò ní ti wá nù ìgbóná wà gan-an ṣé kò ní ti wá nù bàbá wa èmi ò tiẹ̀ mọ̀ ìgbẹ́ ilẹ̀ ń jẹ́rìí ti wá nù ara ń fún mi ó dájú pé rẹ́rìn sí alájà lọ́rọ̀ pé àrídùnú àti nítorí ìgbẹ́ ìnìyọ́nú aláwùsá àti náà ni gbogbo ńtọ́lọ́hún ṣe ti ń jẹ́ bí gbàdúrà lára yín bọ́wọ́lá Muhammad kò ní dòfo bọ́wọ́lá Muhammad kò ní dẹkùn ẹ ò ní wáyé ìwà wòrán ẹ ò ní wáyé ìwà wòrán. Abdulkadir Abu Makoma mo kí bàbá Sheikh Abdul Kabiri Abu Makoma mo kí bàbá àgbà Sheikh Abdulaziz bàbá ọlọ́dún èmi àwọn ni wọ́n gbé yín dìde torí wọn lẹ́sẹ̀ wá ṣe máa ń ṣà nílùú Àjà ibi tí wọ́n ń gbé yàyí ó yàtọ̀ sọ́dọ̀ wa níbi tó yóò ti máa rìn tó ń kún ní ibi tá a wà yìí tí wọ́n bá paná yàyí àdìkúkú ṣe bá tí ọ̀hún dọ̀la àbí ká tiẹ̀ mọ́ lọ lé mọ́ tó bá tún dọ̀la tó bá nítorí ìkànnìká nítorí bàbá wa ní àjìlá àwù tó pè wá sẹ́yìn tó rí pé bí ìkọjọ pé ẹ bá pariwo aláwọ̀ àtúbà òmí wọ́ bàbá àlùfọ́ọ̀mọ̀ ọ̀dọ́ yín mo ti lọ ẹ ò ní sàfẹ́ Buhari sí kí ẹ ò ní sàfẹ́ Buhari sí kí mọ̀lánà ṣé oṣù lè máa na ẹgbẹ́ mi mo kí bàbá wa gba oníwàásí wọ́n kó wa lọ wájú aláwùsá àti wọ́n kó wa dé ẹ̀yin náà sáni ọjọ́ tẹ́yìn náà wálé ayé bẹ́ẹ̀ tí wá nà kárí sọ́mọ ọlọ́mọ mẹ́sàn-án tó kù tọ̀dọ̀ yín náà gbogbo tọ́lọ́run ti ṣe ti ń jẹ́ ìdùnnú ẹ̀yin kò ní dẹ́kun bàbá mi kò má ní dẹ́kun bàbá gbogbo ẹ̀yin làbá o ẹ̀jẹ̀ sàmì ẹ̀jẹ̀ lọ́sọ̀rọ̀ méje ilẹ̀ náà méje ilẹ̀ méje sọ́mà náà méje àṣẹ ọlọ́run mi ló gbé wọn dúró
bí ó sáṣẹ kò sókè kò sílẹ̀ o bí ó sáṣẹ kò sílẹ̀ kò sókè Olúwa kò ọ̀nà sánmà tilẹ̀ àlìbákàwí òlérí nira sánmà méje ilẹ̀ náà méje ilẹ̀ méje sánmà náà méje àṣẹ Olúwa mi ló gbé wọn dúró bí ó sáṣẹ kò sókè kò sílẹ̀ bí ó sáṣẹ kò sílẹ̀ kò sókè ọ̀nà sánmà tilẹ̀ àlìbákàwí òlérí nira sàlámà lẹ́kùn àìdùnnú àjàyè ilé ọlọ́dọ̀ mi láwùjọ lọ ilé bàbá àgbà àríṣẹ́ wọlá ilé ara ẹni àbú ìràdá ẹ̀sílẹ̀kùn kò fẹ́ rí bàbá sọ́mọ méje ilé náà méje ilé méje sọ́mọ náà méje àṣẹ Olúwa mi ló gbé wọn dúró bí ó sáṣẹ kò sókè kò sílẹ̀ Ọlọ́run tó wọ̀ lásán máa tilẹ̀ ọ̀dọ́dọ́ ìbí òní nìkẹ́ra bàbá lé ẹ̀mí kẹ́mi ògùn àlìbákàwí kẹ́mi ògùn bàbá olódùn ẹ̀bá òkùnkùn ọdún àṣẹ ìṣẹ́gun lè sọdún rí ajé Ọlọ́run lè yí lọ́dún lọ́dún tẹ́ ó ṣe tẹ̀ ògùn jábẹ́rẹ́ fáyé Olúwa máa ṣe yí lọ́dún lọ́dún tẹ́ ó ṣe tẹ̀ ògùn jábẹ́rẹ́ fáyé bàbá wa ta àdìgbà síbi wọ́n ń sanwó bàbá àlìbákàwí lọ ìṣúlẹ̀ àdìláyé Olúwa máa ṣe yí lọ́dún lọ́dún tẹ́ ó ṣe tẹ̀ ògùn jábẹ́rẹ́ fáyé àlìyáta àlìyàlúwà wà wọ́n ń sanwó bàbá àlìyájìlá Olúwa máa jẹ wáyé àjọwọ́ ìgbà ọdún kan ní fún bàbá sọ́mọ méje ilẹ̀ méje sọ́mọ náà méje àṣẹ Olúwa mi ló gbé wọn dúró bí ó sáṣẹ kò sókè kò sílẹ̀ Ọlọ́run tó wọ̀ lásán máa tilẹ̀ ọlọ́jọ́ ìbí òní bàbá wa tí mo wà sí wúnà wà ní olóríire bàbá tí a ní ojúró tí wà lójoojúmọ́ wọ́n ń ṣàdúrà fún ọmọ tí wọ́n tọ́ oríire yóò bí a lè ṣe tó rọ̀kẹ́ ó bí bí ó pọ̀ wá sọ́mọ méje ilẹ̀ méje àṣẹ Olúwa mi tó gbé wọn dúró bí ó sáṣẹ kò sókè kò sílẹ̀ bí ó sáṣẹ kò sílẹ̀ kò sókè ọ̀nà kó wọ́n lásán jùlẹ̀ ọ̀làjọ́ ibi òbí ọjọ́ ìbí bàbá wa Sheikh Abdulaziz Mọ́lánà Àlìbákàwí ẹ̀kọ́ máa mú mi gbàgbé ọlọ́run má máa jẹ́ orí. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. فات القوس باريها واسكن البيت باريها مهما كان الإنسان محرة في تقلب لم يلجأ في ساحة الكرد ní ẹ̀bá mú kìtì ta dáadáa tó lè ta ẹfún ẹni mọ̀ bọ̀ nílé ibi táwọn ọ̀bọ̀ bá wà ó yá òkìtì tó ń fò yìí wà tó ẹjọ́ fi gbágbá yóò mọ̀ ipé wọn tó bẹ̀ ìjọba bá sì fi ran oníkàlùkù kullu hizbin bima ladayhi farihun èyí tọ́lọ̀ fi ran àfáwà Abdulrafẹ́ àrídùnú àgbáyé nù mo sì rántí ọjọ́ náà tí àfáwà Maulana Sheikh Jamaluddin Abizahullah sọlá yẹ mọ́ lọ́bì kankan ẹ̀dá kan náà ní ṣe jùlọ ìlà fẹ́ gbọ́rọ̀ yìí sí ní wọ́n ní àfá yìí ta ló mọ̀ rí ní àkàlà mọ́ àfá yìí dáadáa
kí ló rí sí lẹ́kọ̀ọ́ ni ìbáwà fáwa oríṣiríṣi wọ́n lè àbáyíta ó ṣúọ̀ pé wọ́n ti ń ṣe ní àkókòmọ́sá ẹ pé wà ká tẹ́sì ẹ̀ o ẹgbẹ́ ìwọ̀n bá ti fẹ́ kú fíìlì yẹn wọ́n sọ òrìjó fún ni àwọn àbúrò fún mi òrìjó rèé o àwọn náà sì sọ pé àwọn náà tẹ̀lé òrìjó náà ni wọ́n wá sí tọ́lọ́ wá ní kọ́ páàsì ìjọ tí wọ́n wá ń páàsì náà tọ́lọ́ wá ní kí àfáwà Sọ̀láhì àti àfáwà Ìbágàwí wọ́n wá rí pé àfá ilẹ́gùn lára lọ́jọ́ náà lọ́bá kò ní pé ọwá ṣùgbọ́n àfá àti kọrin yìí àfá ayé pọ̀ gan torí pé gbogbo tí wọ́n pè níṣẹ́ kéèyàn máa sọ̀rọ̀ ẹni tó bá ní kò lè kí ní sọ kí ní wí kò lè ẹgbẹ́ microphone fún náà kó náà wí ẹni tó ní ìmọ̀ kò lè tán ní kó kírun ìrùn tán ní ó kí báyìí tó sì sàlámà alékùn báyìí sàlámà alékùn yá